Yes. ọmọ adáde owó rẹ mọ èrò àbò Seyi Shay máa wọlé nálàbá olóríire èèyàn tó gbajúmọ̀ tó dáńdájọ́ máa wọlé ó káàbọ̀ síta òdáyé ní ẹjọ́ pé ń máwá ọmọ ẹlẹ́dún àgbà máa wọlé nálàbá àtẹ̀lé abakámọ̀ nílé ìyá máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tẹ́lẹ̀rẹ́wà ọ̀rìn gẹ̀rẹ́ bí ẹni ẹ̀gbẹ́ ń tẹ̀lé òdò ẹlẹ́gà ni òwúrọ̀ kí máa wọlé ó káàbọ̀ síbi ojúmọ́ pé ń máwá ilé akọ́dọ̀ ayé nìkíndìkí lórí ní gbogbo ọmọ Yorùbá lápapọ̀ bàbá tọ̀tà bá jí bàbá tọ̀tà bá dìde wọn á tìgbà sílẹ̀ Oòduà torí pé lè bá bá wọn ní àròlé gba níbẹ̀ Seyi Shay máa wọlé ó ti fi kóró èsì àgùntàn tó lóbìnrin gbogbo ọmọ bí kí ọ èèyàn gbọ́dọ̀ gbérélè sílẹ̀ kólúwa rẹ̀ òwò tán apatẹ́ńtà ni ó pawọ́ ọ̀tá rẹ̀ káàbọ̀ ọmọ bá níbẹ̀ òdáyé ọmọ adáde owó rẹ̀ mọ́ náà dúró kí wọn níbẹ̀ òdáyé èèyàn tó bá ti dúró kí wọn níbẹ̀ ọ̀ mi ẹ̀bẹ̀rẹ̀ burúkú ní bọ́ọ̀rù wọn lọ́sọ̀ kó kákò bẹ̀rẹ̀ ni wọ́n ti wọn níbẹ̀ òye lágbo níbi ojúmọ́ gbé ń máa wá ilé lórí aládé ọba nílé Ògúnsù wọ́n ní bójúmọ́ ọba mọ́mọ́ wọ́n ní ká lọ bèrè lọ́wọ́ lójú pẹ̀lú àwọn akọni níbi tí wọ́n gbé so ọmọ lẹ́tọ́ ọgbọ̀n ọmọ akọ́rọ́lẹ̀ tó yè máa ń wọlé máa rìn síbi tó wù ọ́ ilé ọ̀dọ̀ rẹ náà ló wà Seyi Shay Seyi Shay ṣékíṣèkíṣékí máa wọlé gbogbo ọmọ bí kí ọ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan màmá sídìí ọ̀hún ni mò ń bí. màmá ìsàlọ̀ máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ìsàlọ̀ kò bẹ́ẹ̀ ni kò ní kú wọn lọ́wọ́ ọba mi ò gbè nítorí wàhálà bó o bá ń lọ sí Amẹ́ríkà ní London ní Washington ní Philadelphia ní Texas arúgbẹ́ni ò ní torí sápá o ò ní kọlù èèyàn náà ò ní kọlù wọ́n káàbọ̀ sílé bàbá rẹ lórí adé ọba káàbọ̀ sílé láti ìgbàlá ẹgbẹ́ Yorùbá ọmọ ẹlẹ́gbẹ́ ọ̀tọ̀ káàbọ̀ gbogbo ọmọ ilé ìpẹ̀lú gbẹ́gbọ̀n rẹ káàbọ̀ sílé lórí aládé òkèrè kérébè ilé abáwọn wíwí bá wọn débẹ̀ ilé Ògúnsù ọba ní gbadé kárí ọba ní gbàdọ̀ bálẹ̀ ọba àtàyè lọ bí agogo ọ̀ọ́nù èso àlàkà agorídé pèlò níbi ojúmọ́ bí ń máa wá ojú Ẹlẹ́dùmarè ọ̀ọ́nù ọ̀sán tí ó ṣe bí òkú bẹ́ẹ̀ ni kò sí lágbẹ̀dẹ̀ ibi tí mo rò pé kú òun ewu mọ́ òun lè gbé wù sí ọmọ onílé kankan oníwà kankan oníwà mímọ́ ọmọ àbàlú àjàgbọ́ tó tí ọba nílé yẹká àìlẹ́gbàlejò àṣàgbọ́nilé àṣàgbọ́nìgbòrò onítorí ọmọ tí ò sọ ọ̀ṣẹ́ ọba àtayérọ ọ̀ọ́ni èso àlàkà àforídé ìpènà mo lè mi ò pérí ọba lájẹ́ ó pẹ́ lórí ọba tí bàtò pẹ́lẹ́kì ọba ìgbọ́dọ̀ ọdún kan rẹ̀ bàbà ikú òní tọ́jú mọ́ lọ ọba mi òkè òní torí wàhálà ó bá mo rí pásítọ̀nì lórí mi mọ́ ìrọ̀bà dání wá lópin ọ̀gá àtòrò tẹ́níkà olè ń jẹ́ Seyi Shay àwọn olè máraba ọmọ ẹlẹ́gbẹ́ ọ̀gbọ̀n ó ti ẹ̀pẹ́ mo rí pásítọ̀nì lórí mi mọ́ important and mẹ́kọ́tà tó lówó ti sẹ́ Seyi Shay important and mẹ́kọ́tà tó lówó ti sẹ́ tíọ́rì àfọ́nìjẹ́sì tó mòye ọba dání wá lópin ọ̀gá ọba mi òkè lókè ó síbẹ̀ bẹ́ẹ̀ ni kò ní tí ó kú òní bẹ̀ máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ ilé bàbá rẹ lè wà yí o ilé lórí adé ọba ìwà lè kó máa pò fún yìí. Seyi Shay Mary. ilé àdábì owó rẹ̀ máa ọmọ ọlọ́dọ̀ ọmọ orí pásítọ̀nì lórí mímọ́ pásítọ̀nì adébí ọ̀nì èèyàn tó bá rí ọjọ́ ìbá mọ́lẹ́lẹ́ adébólúwa rẹ̀ kú tọ́ ní ọba adániwá ló fi ọba ọmọ lẹ́gbẹ́ ọkọ̀ bó bá gbẹ́lẹ́ ìdìbò lè gbé kú létí ó ní lè bá bẹ́ẹ̀ lẹ́kùn yá máa jẹ́ níbi tó wù ọ́ èrò àbọ̀ olódòdó òṣèré ọmọ olódòdó òṣèré ọmọ olódò ó yọ sàmúlẹ̀
ó jáde kò lé ọ̀sìn lẹ́wọ̀n dábàtà ìbàdàn jáde kò lé adéláwẹ̀ lódògún onípele ojú wọn àgbàdà mú mọ́ nínú àmàjà bẹ́ẹ̀ ni wọn àgbàdà mú ẹsẹ̀ kíkà ọ̀sìn èèyàn tó bá dé tó wọn níta ò láyé ẹgbẹ̀rún kó bá bá wọn lọ́kọ̀ láti òfin máa wọlé ó lè fi òfin yọba láti ọba wọlé ọba nígbà tó pẹ́lẹ́sì ọba ọba lọ́wọ́ Seyi Shay